gìrì wá ẹ wá bá mi kẹ́ni tó ń ṣojú ìbí tòní. ẹ wá bá mi kí Fatihat ẹwà tómi lọ́lá tó tún fojú rọ́jú àtúbí lọ́mọ. òní lọ́jọ́ ìbí rẹ ọmọ onílé ẹjúrò tútù ni mò ń kí okú oríire òní péré tìjú bọ̀. gbogbo ọjọ́ kẹtàlá nínú oṣù kẹrìnlá fọmọ ológun tó ṣojú ìbí rẹ̀ sáyé. inú tí ọjọ́ ìbí tó wá ṣe kókó ara mi mo fẹ́ kẹ́ gbà bẹ́ẹ̀. Fatihat ẹwà tómi lọ́lá Ọlájùmọ̀kẹ́ máa dá ní kọ̀jọ̀kọ̀jọ̀ níwájú ọba aláṣẹ. ìwọ ti ṣèyí ná ìwòye àmọ́dún wa ò ní mọ sàárè rẹ lọ́lá olúwa ò ní mọ̀yà. mẹ́bọ́dọọdún ní sẹ́gbẹ́rúwé ojoojúmọ́ ayé lórí táyìn gbẹ́bọ́ kára ó lé. òkè ń tàṣà mẹ́bí lókè lóṣù ń kọ́lé sí. báàrẹ́ ni tó ní o má lo kádàrá òde ọ̀run tá a kọ́ fún ẹyin ó jẹ gba. báàsì rẹ ní àbùkù tó ní o má ṣe délẹ̀kọ́ ìlérí ńkọ́ o irú wọn ni kí wọ́n jì sínú fi ìgbèkùn. Fatihat adéṣewà ẹwà tómi lọ́lá ò ní kú ní rèwerèwe àìpọ́kù dà lọ́rùn ìṣinṣin alẹ́gẹ̀mọ̀ ìkú kékeré ìwọ̀ ni àgbo atọ́ kó o gbó ò ní dẹni àkọlẹ̀bò. Fatihat Ọlájùmọ̀kẹ́ ó kárí ọmọ onígbọ̀rà lásàkó òfokùn bàràdìyọ̀ orogorogo má gbàdọ̀ bọ̀ wálé ìlú táwọn mọ̀ sí gbọ̀rà tí ń ṣe tẹ́láàfin àjàgbó mẹ́bọ́dẹ̀ àwọn oníṣẹ́ wọn ìlú tẹ́lẹ̀jọ́ wọ̀ tó dolówó níbi tí wọ́n ti ń sin láòrè ní fàlejò jẹ ó kárí ọmọ sọ gbódìlé ọmọ sọ gbẹ́dìgboro ọmọ sẹ̀kìtẹ̀ lọ́jà òní lọ́jọ́ ìbí rẹ̀ ò ní mọ̀ṣì. tó bá wọn gbọ́ tí mò ń pariwo tí mò ń kẹ́kọ̀ọ́ ọjọ́ ìbí tòní tó lé ọmọlúwàbí ló ní kí wọ́n bóun kọ́mọ lọ́jọ́ ìbí tòní ó ní kí bóun kéèyàn òun Ọlájùmọ̀kẹ́ ọmọ àjírò tútù ní tó ń ṣọjọ́ ìbí ẹ̀. a ó máa bẹ ìran ọ̀bẹ ní bẹ́ṣu àtẹlẹsẹ̀ abẹ́nẹ̀ o ìran orógbó ló ní kó gbó ìran obì ló ní kó máa bí sí ìran ọ̀gẹ̀dẹ̀ ń sunkún àti dẹ̀ aró ní ní tẹ̀bí tara tọmọ owó sì ní fẹ́ sọnùgbà. bẹ́rùbẹ́sọ láàlà àṣejẹ ìròkóso láàlà àṣẹfà táǹgbàtà yòókù tó ní kéré mágòkè àlọ́ tó ń tẹ̀rí wọ́n jọ ń lọ. Ọlájùmọ̀kẹ́ adéṣewà agbágunlá àti sùn bàbá jígun pèrègùn etí odò lọ́lájùmọ̀kẹ́ atólúgbòkù tó ń pọ́n ní kàkàkà. àṣẹ ń ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe ìwọ́n tẹ̀mí táyẹ̀lẹ́jọ́ ṣe tàmọ́dún lọ́lá wẹ́ẹ̀lù lókè. bọ́mọ bí léèrè wípé tọ́lẹ́ni tó ń kọrin ìwì yìí ẹ jẹ́ pé yan pábólúwa tí yín ni ọ̀dọ́mọdé akéwì gbàdé táráyé ń wí àjẹnàkú tó mi kó títì láàjì.